òní yìí ló pọ́dún márùn-ún géré tí ìyá wa fàyè òṣì ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó lọ sí mi. dídùn 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 ìrántí olódodo. Ikú tó pa lékeleke, ìní kò jẹ́ kó lè kẹfun mọ́ nílẹ̀ ayé mi. Ikú tó pa DEACONESS Grace Ọlátúndùn Adéyẹmí kọ́. Àdánù ńlá ló jẹ́ fẹ́ bí tó sì tún jẹ́ fara. Òní ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2025. Ìlópọ́dún márùn-ún géré tí àbíyamọ rere lọ. Ikú pa ìyá tí tọ́jú ọmọ bí ẹni àfijoyè ìyá ewé. Ọlọ́bẹ̀ tó dùn, ọlọ́kà tí fini lọ́kàn balẹ̀. Àjàrà tí kìí jẹ́ kéjì ó pọ̀ ọmọ. Àbúrò rẹ̀ Bímpé Bámigbádé, àwọn ọmọ rẹ̀ Ayọ̀délé Adéyẹmí, Ọlátúnjí Adéyẹmí, Ajíbọ́lá Adéyẹmí, Òyìnadé Ọmọyẹni àtàwọn ọmọ ọmọ rẹ̀. Mo dúpẹ́ fámojúrọ̀ oyè kan mi Tósìn Amos, Tèmilọ́lá Adéyẹmí, Àhúnjọ́lá Adéyẹmí, Túndé Àjàyí, Best Adéyẹmí, Raymond Ọmọyẹni àti Grace Ọmọyẹni. Àwọn aya ọmọ rẹ̀ tó fi ìfẹ́ kó mọ́ra nígbà tó ń bẹ láyé. Kẹ́hìndé Adéyẹmí JP, Ìbílọ́lá Adéyẹmí, Fúnmiláyọ̀ Adéyẹmí, gbogbo wọn ní ṣèrántí rẹ̀. Ọlátúndùn ìyá rere, abíyamọ tí ó jẹ́ kíyà ó jọmọ. Ọlọ́run tó fi gbé ayé rẹ̀ sí, arọ́gbà yí ẹbí rẹ̀ ká. Àwọn ọmọ rẹ̀ á ṣe rere. Ọlátúndùn ìyá rere, abíyamọ tí ó jẹ́ kíyà ó jọmọ. Ọlọ́run tó fi gbé ayé rẹ̀ sí, arọ́gbà yí ẹbí rẹ̀ ká. Àwọn ọmọ rẹ̀ á ṣe rere. Ọmọ Chief Ojúọlápẹ́ Àjàyí, the ọrùn ajá of Ikoro-Ekiti nígbà ayé rẹ̀. Itio ní Ikoro-Ekiti níṣẹ̀lẹ̀ bàbá rẹ̀. Ọmọ alájà mohùn wíwíwí, ohun àgànà igbó kan sí igbó tún para ẹbọ. Ọmọ òun rẹ̀ kẹjàgbò kí ẹja káàbọ̀. Ègbó wulẹ̀ ọ̀yẹ́, ègbó ìyàn gidi. Ọmọ amúhàn obì dọ́dẹ́ akérésé. Ìtì ọ̀rúnlé oṣù kan mọ́mọ́ mẹ́rùn ra kankan débẹ̀ torí kú oṣù mọ́ bàátà sára. Ọmọ afọ́nìkà bí àgbà alágbà. Ọ̀nì àràmújà alẹ̀. Ayé kété mẹ́rin ràn palẹ̀. Ìtì ọmọ epo pupa patiyan. Ọmọ amẹ́kò pupa pààrọ̀ Itio.
ọmọ ọ̀dọ̀ fi ògbóyè gbọ́lá ọmọ adípẹ̀ oyè ọ́ní tìrí jẹ́ ọmọ ẹ̀sẹ̀ dùn mìíràn jíyọ̀ ẹ̀sẹ̀ ulérin dùn mẹ́tún wíyọ̀ ká ọmọ onígbòdògì ṣíṣú bá rómìíràn olúbọ̀gọ̀ kí mo má dẹ̀yà sákàwulé èyí rẹ̀ ọmọ wáyé Àjàyí òwò ọlọmọ ló ta fúlàfúlà kí gàdédé mi kì í ṣe ọkọ̀ gàdédé ìtẹ̀rù tọmọ ní làwọn aláìdábọ̀ ìhàdúró elégbò kí làwọn sẹ́mi ẹjíjú àgùntàn mi yè kíyè mọ́ lọ ìsọlùlù pa ọmọ olúlu pa mìrìmìrì jíyọ̀ dídùn ní ti sàlóró pípa ní tẹ́jẹ́mú ọmọ oníwọ̀wọ̀rọ̀ ìjọ ọdún kan má sẹ̀rìnsẹ̀ léjà ọmọ onú títà sódò èrìsà ọmọ olóná lílálí ṣùṣù gbọ́gbọ́rọ́ ọmọ àrè lóná àṣẹbí bùbùṣù ọmọ ajísùn ajíire ni ajíbíjọ́ kété dára bí egbì ọmọ eléyìí kúlẹ̀ àdéwúre kàn yáwé ọ̀rìṣà òkè jẹ́mìlà kí mẹ́rin bí ìtòlúlé ọba dàbí ìtòlúlé wáyọ̀ ládì pítẹ́rẹ̀ ọmọ aláìdí àjígbá ọmọ apàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ àgbò mọ̀mọ́ ṣe kérésì ọmọ àmìkórè ìdíṣu ọbùtún ọmọ akáṣọ sọ́run mi gbàgbọ́ rẹ̀ ni ọmọ olúlé kékeré kan ipò wọṣọ ní ṣọ́ọ̀ṣì ọmọ ògbé bíbélì lérí ọmọdé rọ̀nà òsì òwúrọ̀ ọmọ aláàgọ àjílù gbìnrín ní ṣọ́ọ̀ṣì o ọmọ ọlé pàtàkì irọ́ kálọ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sí òwúrọ̀ ọmọ ọlé pàtàkì irọ́ kálọ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sí mi ọlé gbàgbọ́ ọ̀yà Peter Adéyẹmí òkè mọ́gbòlúlẹ̀ àpàṣọ́lulẹ̀ ọkọ̀ rẹ̀ ò ní Ikoro-Ekiti o àbúrò rẹ̀ bí n pé bá mi gbádé kíkàrí jọ́kọ̀dà kúrúdẹ̀ àríọ̀ ò ẹ̀gbọ́n ire ìyẹn ọmọ rẹ̀ kété Ayọ̀délé Adéyẹmí Ọlátúnjí Adéyẹmí Àjíbọ́lá Adéyẹmí àti Oyin Adé Ọmọyẹni ọmọ àpàṣọ ọmọ alégún lè jà ọmọ olókè ẹ̀rí kújà yún wọn ti jèlébè yìí nílẹ̀ tàbá rẹ̀ kó tán ọmọ aṣòro sùn ọmọ alóko olúpara ọmọ amúkùbọkù onírè ọ̀jẹ̀gbẹ́ lórí ọmọ àpàṣọ ọ̀pọ̀ ẹnìkan tẹnìkan mọ́lẹ̀ ọmọ ojú ọlọ́rọ̀ méjì kó rárá ìyẹn ọmọ rẹ̀ mo dúpẹ́ fámojúrọ̀ oyè kan mi Tósì Amos Tèmilọ́lá Adéyẹmí Àǹjọ́lá Adéyẹmí Túndé Àjàyí Best Adéyẹmí Raymond Ọmọyẹni àti Grace Ọmọyẹni àyíká sí ìrẹ́rìn odùgbò káàsì ìrẹ́fọ̀ ọ̀dọ̀dọ̀ àyíká sí ìrọ́ni bíi DEACONESS Grace Ọlátúndùn Àmọ̀pé Adéyẹmí ọ̀dọ̀ọ̀run alákejì ìyàn ọ̀yà ọmọ rẹ̀ kàn ti dánmọ́ ra rẹ̀ Kẹ́hìndé Adéyẹmí JP Ìbílọ̀lá Adéyẹmí Fúnmiláyọ̀ Adéyẹmí àyẹ̀ kan sún kàn án jẹ yòókù yóò kàn án gbàgbé rẹ̀ òye rẹ̀ àyàn ọ̀dẹ̀dì kọ́ níbàjọ́ ni òye ayẹyẹ o òrántí rẹ̀ kàn yọ ọ̀parẹ́ láyà ìyàn ọmọ rẹ̀ òye ọmọ ibi kan báyà ò alẹ̀ wúre ní òṣè wúre ló múlẹ̀ ayé rẹ̀ ṣe ìyàn ọmọ rẹ̀ mẹ́ àmọ́ nira o ẹ̀mẹ́ sámúrú kankan kọmọ aṣubúlù hàn ò láyé ó di ìgbérè ò DEACONESS Grace Ọlátúndùn Adéyẹmí ọmọdé dìkọ́ ní